Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi o. Ọpẹ́, 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 ọpẹ́ ni f'Olúwa lókè ọ̀run. Wọ́n ti rí Tadé. Wọ́n ti mú Tadé wá sọ́dọ̀ bàbá àti ìyá ẹ̀ o. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ Ọlọ́run. Orúkọ Jésù Olúwa wa. Àmín. Wọ́n ní wọ́n kidnap Tadé ní Káo ní ọ̀sán àná nígbà tó wà nílé ìwé. Wọ́n ní wọ́n ti pé eléyìí ló lágbára jù. Wọ́n ní eléyìí ló lágbára. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá, ìrọ̀lẹ́ yìí náà ṣẹ̀ṣẹ̀ wá rí Tadé ní Káo mú wálé. Ẹ rí i pé ayọ̀ ńlá ni. Wọ́n ní Kábíyèsí ti mú Queen Naomi padà sáàfin. Wọ́n ní kó wá sáàfin títí tán máa fi rí Tadé ní Káo. Torí Kábíyèsí ò lè wà láàfin kí Queen Naomi wà ní Àkúrẹ́. Ó wá ní kán ká lọ, káwọn méjèèjì kan jọ lọ máa jíròrò bó ṣe fẹ́ rí Tadé ní Káo. Wọ́n ní ṣàìdédé nírọ̀lẹ́ yìí. Wọ́n níbi táwọn èèyàn ti ń persuade Kábíyèsí pé wọ́n á ṣe ní rírí, Ọlọ́run á ṣe, tán ń béèrè oríṣiríṣi question. Pé báwo ló ṣe jẹ́ pé ṣé carelessness Kábíyèsí àti Naomi ni àbí báwo. Wọ́n ní Naomi rojọ́, ẹnu ti fẹ́ẹ̀ ró pa. Kábíyèsí náà wọ́n ní bọ́n ṣe ń sunkún yọ̀bọ̀ ni. Pé ṣàìdédé pé wọ́n kidnap ọmọ yẹn ní Àkúrẹ́, wọ́n wá lọ rí ní Ifẹ̀. Wọ́n ní ṣe náà rí ní Ifẹ̀ o. Wọ́n kàn rí pé ibi tóun àti Kábíyèsí wà ní corridor tó ń sọ̀rọ̀, tó ń ṣe. Wọ́n ṣà fún wọn ní feedback. Bí Governor Adeleke fún wọn feedback. Ibi làwọn dé, ibi làwọn rí, ibi làwọn pé kán fọkàn balẹ̀ pé wọ́n máa rí ọmọ yẹn very soon. Wọ́n ní ṣàìdédé náà wá rí Tadé ní Káo tó ń rìn wọnú ààfin. Wọ́n ní bó kàn ṣe rí bàbá àti ìyá. Daddy, mummy. Ṣé ẹ rí, wọ́n ní igbe ta. Wọ́n ní igbe ta pé ọmọ àwọn leléyìí àbáwọn kọ́. In fact, wọ́n ní ìdùnnú ṣubú layọ̀ lénìí. Pé Kábíyèsí kò believe àrè. Pé ṣe ló dàbí àlá. Pé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ká tún dúpẹ́ lọ́wọ́ Governor Adeleke. Torí oríṣiríṣi bó ṣe ń pè wọ́n láti àná nìyẹn. Pé wọ́n ti track wọn, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo. Wọ́n ní up till now o. Pé wọn ì tí lè sọ pé ibi báyìí ni ẹni báyìí ló rán wọn. Pé ṣùgbọ́n àwọn méjì náà rí mú. Àwọn tó kidnap Tadé ní Káo. Pé dídùn nínú wọn ni pé wọ́n ti rí ẹni méjì. Àwọn Governor Adeleke. Wọ́n ní security tó ń bá Adeleke ṣiṣẹ́. Wọ́n lóun ni Adeleke sọ pé, Governor sọ pé kán wá ọmọ yẹn, kán track ẹ̀. Àṣé bọ́n ṣe ń track àwọn èèyàn yẹn. Ó ga o. Ọlọ́run ló yé o. Wọ́n náà wá rí i ṣáá ni. Wọ́n ti wá àwọn méjèèjì. Wọ́n ní immediately tán ti kó àwọn méjèèjì pé Abuja náà kó wọn lọ. Wọ́n ti kó wọn lọ sí Abuja straight. Pé ibẹ̀ náà ti máa interrogate wọn, tó máa fi mọ àwọn tó rán wọn. Ta ló rán wọn? Báwo ló ṣe jẹ́? Kí ná sọ débẹ̀? Àwọn wo ni? Kíní kan, wọ́n náà ti gbé wọn lọ sí Abuja. So nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Ẹ̀sì dídùn inú wa ni pé Ọlọ́run ti gbàkóso. Ọlọ́run ti ṣe Tadé ní Káo ní rírí. Pé léyìí tough o, p'Ọlọ́run ló mú ẹ̀mí Kábíyèsí o. Ló mú dání o. Wọ́n ní blood pressure ti Kábíyèsí. Wọ́n ló ti kọjá bẹ́ẹ̀. Wọ́n ní ẹni tó sọ pé òun fẹ́ dá wọn lóró yìí. Pé Kábíyèsí ti sọ pé kò ṣeé kó nǹkan tó fẹ́ ṣe fún. So torí ẹ̀ la ṣe ní ká tún gbé sí wa létí.
nígbà tí a ti gbọ́ pé wọ́n ti rí Tádéníkáwò. Ìyá àti bàbá ó ti wà níkàáwọ́ bàbá àti ìyá. Ẹ rí i pé ìyanu lọlọ́run. A ní Ọlọ́run tó ń sebẹ̀ nídìí àrò fún Queen Naomi. Kò ṣetán láti kúrò títí láéláé. Ojú ti Ashley o. Wọ́n lójú ti Ashley àti gbogbo oríkèrìdò àtòun àtàwọn ẹbí ẹ̀. Pẹ̀lú bó ṣe lọ sọ fún àwọn Kingsmaker. Àwọn Kingsmaker tó sọ fún yín pé Queen Naomi mà ti lọ kó tètè dethrone kábíyèsí kan denounce ẹ̀ pé kì í ṣe queen kíní mọ́. Toró careless every time lọmọ ẹ̀ máa ń miss. Pé iṣẹ́ ẹni tó careless bẹ́yẹn náà sọ pé ó lè jẹ queen Ilé Ifẹ̀. Pé ká má rí. Pé kọ́n yá tètè jẹ́ kí òun ṣe o. Kọ́n gba gbogbo ipò, kọ́n gba gbogbo ẹ̀. Wọ́n ní àwọn Kingsmen dẹ̀ ti sọ pé tí kábíyèsí ò bá rí ọmọ yẹn, pé wọ́n máa dethrone. Wọ́n máa dethrone kábíyèsí. So wọ́n ní in fact pé wàhálà tí kábíyèsí tiẹ̀ kó sí gbogbo law àti protocol tó wà nù nǹkan bó ṣe jẹ́ kábíyèsí, pé wọ́n ka gbogbo ẹ̀ sílẹ̀. Pé báwo ni àrólé ọba ṣe fẹ́ sọnù. So wọ́n ní kátikàti ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ka gbogbo law. Wọ́n ka law. Nǹkan tó máa ṣẹlẹ̀ leléyìí tí kábíyèsí ò bá rí Tádéníkáwò. Tí Naomi ò bá rí Tádéníkáwò, automatically kò lè jẹ́ queen Ilé Ifẹ̀. Kò lè jẹ́ kíní kan a ti dúpẹ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n gbé sí wa létí torí kò sí ni. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin tèmi. Awo kì í ṣe ẹni tó máa gbé fake jáde fún yín. A wádìí ohun gbogbo dájúdájú. A wádìí èyí tó jẹ́ òtítọ́ mú. Bẹ́ẹ̀ ni o. Olúwa ti ṣe o. Àánú Ọlọ́run ti wà pẹ̀lú Naomi o. Olúwa ṣe o. Alágbàwí ẹ̀dá ṣe o. Olóore ọ̀fẹ́ jùlọ ṣe o. Bẹ́ẹ̀ ni. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A ti bá Queen Naomi yọ. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Olúwa ṣe o. A ti dúpẹ́. Kábíyèsí, ẹ wá bí Tádéníkáwò ṣe ní máa lọ sọ́nà jíjìn ní school. Ẹ tètè bẹ̀rẹ̀ sí ní máa ṣe ètò tí security Tádéníkáwò àti ìyá ẹ̀ tó máa tight ju ti tẹ́lẹ̀ lọ. Pa á lónìí, pa á lọ́la. Ojú ọ̀run ò bá fọ́. Ràbọ̀ràbọ̀ ló máa wò ó. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí a fi eléyìí ṣàríkọ́gbọ́n. Ẹ jẹ́ ká fi ṣàríkọ́gbọ́n. Ọlọ́run kó ṣàánú wa ni o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe. At the end of the day, ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Jésù Olúwa wa. Ẹ ṣé. Bye.